ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí KUFONNA apá kejì. ẹ̀yin tèmi ìjẹ́ ti wo apá kìíní fíìmù yìí, tí ò bá ti wo apá kìíní fíìmù KUFONNA ẹ gbìyànjú láti lọ wò ó torí wípé fíìmù ọ̀hún ó dùn gidi gan ni. Ogboluke wà nínú fíìmù náà, oríṣiríṣi àwọn òṣèré ló wà nínú fíìmù náà. Mamadesi náà wà nínú fíìmù tí a mọ̀ sí KUFONNA yìí. ẹ̀yin tèmi nǹkan tí a bá wá lé nìkan nìyẹn, ṣùgbọ́n ẹ gbìyànjú ẹ tara ṣàṣà láti lọ wo fíìmù KUFONNA apá kìíní rẹ̀. kẹ́ gbìyànjú láti lọ wò fíìmù ọ̀hún lórí Libra TV ló ti ń ṣú, ẹ tara ṣàṣà láti lọ wò lórí YouTube. ẹ̀yin tèmi tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. ẹ̀yin tèmi ìjẹ́ ti wo fíìmù yìí, tí ẹ ò bá ti wò ó ẹ gbìyànjú láti lọ wò. ẹ mọ̀ wípé àwa ò kí ń mú fíìmù tí ò bá make sense, fíìmù tí ò bá dà, àwa ì mú wá fún yín lórí ètò wa níbí. ṣùgbọ́n ò à ń sọ fún yín wípé fíìmù yìí fíìmù tó make sense ni, fíìmù tó jẹ́ wípé tí ẹ bá wò ó kì í ṣe pé ẹ waste data yín. ẹ̀yin tèmi fún ẹ̀yin tẹ́ ti wò ó, fún gbogbo àwa tẹ́ àti wo fíìmù yìí, tani òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí, ẹ tẹ orúkọ òṣèré yìí ẹ tẹ̀ sínú comment section. ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí ẹ jẹ́ ká mọ̀ nínú comment section. lónìí àkóní rí jù báyìí lọ, eré lójú gbogbo ọmọ rè ó tún dọjọ́ mi ọjọ́ rè ó dìgbà.